Aremu olupo ogan akewi ẹ̀sìn rọrùn fáráyé yàgbóyà ju ọkùnrin lọrin apèdè mọ́pẹ́ta náà mo tún dé. Aremu mo dé mo fẹ́ máa pèdè fáwọn tó méde ọ̀hún gbọ́. Ìyá àfísù ní fìsọ́ rẹ̀ sọ mi. Ìyá àlímù ní fímọ rẹ̀ mọ̀ mí. Má jẹ́ ń sì wí ní tèmi. Aremu mo ní ọjọ́ abínisáyé ṣe kókó. Ọjọ́ amúmi ayé ṣe pàtàkì nínú ayé ẹ̀dá. Ọmọ ọlọ́jọ́ bíi tòní. Àṣẹ ọmọ Táyà Dùkẹ́ òkú oríire ọjọ́ bí òní àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ́ ṣe jọ̀wọ́ bá mi sàmí ẹ̀. Ọmọ Táyà Dùkẹ́ every 10th of September is your day. Happy birthday to you, long life and prosperity kó o pẹ́ láyé. Ìgbà ọdún kan ló máa jẹ́ lọ́lá wa ìdùlókè. Ọmọ Táyà Dùkẹ́ bọ́ sí gbangba wá dúpẹ́ wá yin Elédùmarè nínú ayọ̀ ńlá. Ọ̀gọ̀rọ̀ ènìyàn ni wọ́n jọ bí sáyé táwọn ò sí mọ́. Ọ̀pọ̀ ènìyàn ò dúró gborúkọ ọ̀pọ̀ ló padà lóòjọ́. Àdùkẹ́ òpó òòrò ń fáyọ̀ bí èso pẹ́ kó o dúpẹ́ pé òkun ni àṣeyí sàmọ́dún ó ṣe púpọ̀ lókè pẹ̀. Àríyáyá ni ti yá àríyọ̀yọ̀ ni ti yọ̀ àyá ní sàyá àná ayé ò mọ̀ fọ̀yàyà ṣe tiẹ̀ lágbára làwúrà. Ọmọ Táyà Dùkẹ́ ó yá máa dá gọ̀jọ́gọ̀jọ́ ikú ò ní fi ilé rẹ̀ ṣe bùgbé àrùn kò ní fi ilé rẹ̀ ṣe bí àpéwò láyé ò ní bá wọn kú ní rèwerèwe ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn ò ní yàgàn ohun rere jọ̀wọ́ bá mi sàmí ẹ̀ tó kì í dùn kó pọ̀ sókè báyìí lọ bí oge arìnrìnlọ́nà àbèrè tí wọ́n bá wá bí yín pé ta ló kọrin ewì lẹ́ẹ̀kan ẹ bá ń wí fún wọn wípé Muhammadu nàálà lèmi ń jẹ́ Aremu olupo ogan akewi ẹ̀sìn rọrùn fáráyé èmi lọmọ pa kátàkárà ọmọ àsánàrè nílé oníkanhún èmi lọmọ olùpọ̀ àlẹ́ ìlú ọmọ mo lé tètè mo mújọba mo falala jóye ní màjẹ ẹni bá sórí mi pẹ̀lẹ́ alówó abímọ aṣòwò ajèrè abóde pàdé owó àbáwọn náà ọmọ àbáwọn jẹ ayé wọn àtòrò gẹ́gẹ́ bí omi àfòwúrọ̀ pọn ìpàdé wa láyọ̀ láyọ̀.